ìkìlọ̀ fún àwọn tí wọ́n pera wọn ní Yorùbá nation. Èmi lọ́yẹ kí n kìlọ̀ ní àbíjọba. Ìdí tá a fi ń kìlọ̀ ò ní wípé èèyàn burúkú tí bá ń bẹ́nu yín tó ń rò èrò burúkú tó fẹ́ kó bá yín, ẹjọ́ lọ sí wáàsí fún un tàbí kẹ́ ẹ sá fún un kọ́ mọ́ pa yín rẹ́. Program tẹ́ ń bá lọ tẹ́ pè ní Yorùbá nation kí ṣe gbọ́ alájọ́ ń bá lọ Yorùbá dẹ̀ ní gbogbo wa, minority pọ́nbélé náà nìyí, bẹ̀tẹ̀ ń gọ̀ ẹ̀ ń gọ́ra yín ẹ̀ ń wọ ẹ̀gọ̀ ẹ̀ rò bóyá àwọn Yorùbá yìí wọ́n ń tẹ̀lé yín lórí Yorùbá nation tẹ́ ń pariwo. Ẹ̀yin nìkan lẹ ríra yín, ilé ìlẹ́mọ bẹ́ẹ̀ sí ń rówó bẹ́ẹ̀ sí ń pín owó. Ṣé ọmọ tó kó bá yín lánàá, oògùn ló kó bá yín, ẹbọ ló kó bá yín, oògùn ẹbọ ló kó bá yín. Ẹ̀yin tẹ́ ń pariwo Yorùbá nation, bí Christian ti ẹ̀ ń bẹ láàrin yín, bá a rí Muslim láàrin yín, kò síbi táì tí ó rí rádàràdà báwọn nílẹ̀ Yorùbá tí wọ́n sọ pé gbọ́mọgbọ́mọ wọ́n rí àáfàá ń bẹ, wọ́n rí pásítọ̀ ń bẹ, wọ́n rí babaláwo ń bẹ. Ilẹ̀ Yorùbá jákujàku pọ̀ ń bẹ. Àmọ́ n tó gbajúmọ̀ jù pẹ̀lú ẹ̀yin tẹ́pẹ́ ayé Yorùbá nation, ẹ̀yin ẹlẹ́bọ ni ó. Bẹ́ẹ̀ bọ́ ṣe máa ronú lẹ́sẹ̀ ń ronú. Lẹ́fi lọ mú fúláàjì orí olókun. Ìta àtakùn yìí lé lórí pé kápẹ́ lóòótọ́ Yorùbá nation lẹ́fẹ́ Muslim pọ̀ ju ẹlẹ́bọ lọ, Christian pọ̀ ju ẹlẹ́bọ lọ. Ẹsẹ̀ wá lé lọ rèé mú símbọ̀ òòṣà ẹ wá fi síbi fúláàjì, àti pé ta lọ́jọ́ jókòó sáàjọ jókòó ṣètò fúláàjì ni, àbí ṣé àjọ jókòó sọ pé a fẹ́ yà lọ. Ẹ mọ̀jọ kọ gbogbo wa mọ́, àjọ papọ̀ ní Yorùbá ni, Yorùbá jọ ni wá. Tẹ bá fẹ́ decide kan fún Yorùbá, gbogbo wa láàjọ decide. Àmọ́ lónìí yìí àwa ọba yín ṣe Yorùbá nation, àyà kúrò lára Nàìjíríà. Ọmọ Yorùbá Ìgbò ní ń dì, òṣèlú ní ń ṣe, àwọn ní ń ṣe ààrẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìkìlọ̀ fún yín, gbogbo àwọn nǹkan tẹ́ ẹ dì inú tó jẹ́ ìkórìíra sẹ́sìn Islam lọ́kàn mi jù. Ẹ kọ́kọ́ máa ń rò bí àwa mùsùlùmí àfẹni tí nǹkan ọ̀bà yé láàrin wa ló lè tẹ̀lé yín, àwa mùsùlùmí ò ní tẹ̀lé yín. Bàbá tí ẹ wà tẹ̀lé yín ṣé ìwọ ẹ̀gọ́ yìí láti tẹ̀lé yín. Ẹ wá kó sọ́jà tí yín, ẹ wá kóra yín lọ sí ilé ìjọba state tí èsì local government. Ẹ lọ bá Ṣèyí Mákindé àbí ẹ lọ bá ní ọ́fíìsì rẹ̀ ẹlẹ́fẹ́ gbàjọba. Ọwọ́ ọlọ́pàá wá tẹ̀ yín, wọ́n wá ń bọ́ ògùn lọ́rùn yín. Èyí jẹ́ evidence tó ní agbára fún gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ ní ògùn pé irọ́ lásán ló ògùn. Irọ́ ọ̀gbà wọn lẹ̀, wọ́n wọ ọ̀ṣọ́ sọ́jà, wọ́n di hàmọ́ra, wọ́n kó ògùn, wọ́n sì gbogbo rẹ̀. Ṣé ògùn pa ọ̀gá wọn nígbà táwọn SS dé ilé ẹ̀, ibọ́ sálọ ni, kò ṣe dúró. Kí ló dé tẹ́ ẹ fi gọ̀, tẹ́ ẹ fi ń da gbogbo ẹ̀rú jágbajàgba báyìí? Nítorí pé school of thought ti ẹlẹ́bọ lẹ ti wá. Ẹlẹ́bọ ọ̀dẹ̀ lajú, kò ní civilization kankan, kò ní education, kò ní program fún anything ju ìmọ̀ abọ́ èṣù, ìmọ̀ abọ́ ògùnlákàáyé tó yẹ pé ó ní aṣọ ńlé kọ̀wọ́, ìmọ̀ ni ó fi ń bora, ó lómi ilé tí ó fi wẹ̀, ẹ̀jẹ̀ ló fi ń wẹ̀. Ẹ̀sìn ìṣìnà, àṣìṣe tí ń pè ní ìṣẹ̀ṣe, òun ló ní Yorùbá ní ìṣẹ̀ṣe ń pariwo yìí o. Ló yẹ pé fẹ́ gbójúlé kìí ṣe strategy, kìí ṣe plan, kìí ṣe program gidi kan, ìfẹ́ gbójúlé ní ògùn pé ta ló tó bẹ́ẹ̀, tá bá yìn màmá wọn kò lè bá wọn, àwọn ọ̀dà fẹ́ rí egbé ògbé àwọn egbé ààrẹ nìkan lẹ́nu yìí tó gbé yín kúrò lọ́wọ́ àwọn ọlọ́pàá tó kó yín lánàá. A tún wá rí aláìmọ̀kankan ó wá ń pariwo pé wọn ò gbọ́dọ̀ sun police station yẹn, wọ́n ti sùn báyìí. Kí lẹ ṣe? Ẹ jẹ́ mọ́ tara yín jẹ mọ́. Àwa ládìbò fáwọn tí ń bẹ níjọba, àwọn ọmọ Yorùbá gangan yàtọ̀ sẹ́yìn tẹ́ ẹ gàn láàrin wa, tẹ́ ẹ sì rìn
ẹ lọ change. Àmọ́ mo fẹ́ sọ fún wa wípé àwọn nǹkan méjì kan bẹ, mo pín sí méjì tó yẹ ká understand. Ilẹ̀ Yorùbá yìí nation mẹ́ta ní bẹ́ẹ̀, ẹlẹ́sìn mẹ́ta ní bẹ́ẹ̀, ìjọ mẹ́ta ní bẹ́ẹ̀. Ilẹ̀ Yorùbá yìí o nation mẹ́ta ní bẹ́ẹ̀, ẹ̀sìn mẹ́ta ní bẹ́ẹ̀ tó gbajúmọ̀, ìjọ mẹ́ta ní bẹ́ẹ̀. Kẹ́ ẹ bá sọ wípé Yorùbá nation, Muslim nation, lẹ́yìn náà Christian nation olóṣèpò kejì, lẹ́yìn náà Isese nation olóṣù kéré jù, òun ní olórí pagidi kan tọ́lọ̀ títí. Christian láti yọrí tọ́pọ̀ ó sì lórí pa tọ́pọ̀, Muslim láti yọrí tọ́pọ̀ wọ́n sì lórí pa tọ́pọ̀. Nípa bẹ́ẹ̀ èwo lẹ́yìn tẹ́ a jáde àlẹ́yìn ilẹ̀ ọ̀gá wa bẹ́ẹ̀ lọ́mọ sọ pé Ìṣẹ̀ṣe ló ní ilẹ̀ Yorùbá, ká lọ sọ fún ọ bẹ́ẹ̀, àṣìṣe àwọn ò ní padà bẹ́ẹ̀. Òṣèlú ẹ̀ka tó ń pè ní Ìṣẹ̀ṣe ju àṣìṣe lọ bẹ́rí ní máa fi hàn rúbọ ní máa òòrùn àìwò ìyẹn lẹ́yà sọ fáwọn pé òun ni káwọn máa ṣe ká máa bẹ́ orí ara wa kọ́hùn, ká máa àjòjì tó bá wọlé nígbà wọn bá ń ṣètùtù lọ́wọ́ kọ́ lọ sí. Ṣé ayé bá wọ̀ ẹ́ sí gbarú ẹ̀? Ẹ̀sìn Islam ò gbarú ẹ̀, Christianity kò gbarú ẹ̀, ọ̀làjú òdi òní kò gbarú ẹ̀. Ẹ̀yin náà lọ bí gbogbo bó ṣe ń fá fúra àwọn èèyàn káàkiri tí ń di orí ẹ̀sìn yìí náà ni. Ẹ wá lẹ́ fẹ́ darí ilẹ̀ Yorùbá, ẹ fẹ́ create state Yorùbá, country Yorùbá, ẹ wá ní àtẹ̀lẹ́gọ̀ tó kọrí sí secretariat lánàá tó lè wọ́n gbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé, wọ́n wà declare Yorùbá nation ẹ̀wẹ̀gọ̀ bí ẹni tí ń lálà. Gbọ́dọ̀ bí fíìmù tí wọ́n máa ń ṣe káàkiri lẹ̀ tẹ́lẹ̀, àwọn fíìmù tí wọ́n ṣe nínú fíìmù lẹ̀ ń wà bí rí ègidì orientate. Ṣé àwọn tẹ̀rù jẹ́ máa jà fún state wọn ẹ̀rù bí bẹ́ẹ̀ ṣe sẹ́nu sálẹ̀ kọ́ kankan ẹ̀ sì fẹ́ gbọ́, wọ́n wíwí fún yín ẹ̀ fẹ́ gbọ́, ẹ lọ ṣọ́ra. Àmọ́ níbi eléyìí àwa rí ẹ̀kọ́ méjì ká jẹ́ kó yé wa. Aláwọ̀kọ́ òun náà ni wá kẹ́hùn náà, ìyẹn ni kí ni present wa gangan. Present wa ni wípé Yorùbá Muslim òun lọ́pọ̀ jù nílẹ̀ káàrọ̀ òjìrè, ìtọ́pọ̀ wọlé ni Christian, Yorùbá Christian, ìtọ́pọ̀ wọlé ni Ìṣẹ̀ṣe Yorùbá oníṣẹ̀ṣe. Gbogbo wọn níṣẹ̀ṣe ni wọn, tọ́lá ni wọ́n bá ní constitution tiẹ̀ nation ni, ẹni tó bá ní ìlànà tiẹ̀ nation ni. Ìlànà Islam, constitution Islam, language Islam, system Islam, ẹ̀bọ̀n mísìn gbogbo àwọn yẹn ó yàtọ̀ sí system Christian, ó yàtọ̀ sí ìlànà Christian, ó yàtọ̀ sí òfin Christian. So Muslim nation ni wá nílẹ̀ Yorùbá, tàbí kí n sọ pé nation ni a gbọ́dọ̀ jẹ́. Tàbí àwọn Mùsùlùmí a sì ń rí vọ́ọ̀mù wọn lọ́wọ́. Ìkejì, àwọn Christian nation ni wọ́n tí kò ṣe ẹ̀ ń bẹ, èdè wọn ni wọ́n fọ́ọ̀sì lé a lórí English, education wọn ni wọ́n fọ́ọ̀sì lé a lórí Western education, kóòtù wọn ni wọ́n fọ́ọ̀sì lé a lórí, ìyẹn ni ibi wọn ti ń lo common law, àwa náà sì ní law tíà. So security system wọn ni wọ́n fọ́ọ̀sì lé a lórí. So government system wọn, ìyẹn ni pé leadership system wọn ọ̀nà fọ́ọ̀sì lé a lórí. Márààrún yẹn nation ló ní. So bí Christian ṣe wá ní márààrún, ìyẹn ni pé ó ní language tí ṣe English, ó ní education tí ṣe Western education, tẹ́ pé English náà wọ́n fi kọ́, náà sì fi ń kọ́. Ó ní law, ó ní constitution tiẹ̀, ó ní court tiẹ̀, that is common law. Christian nation òun ló ní common law, Christian nation ló ní Western education, Christian nation ló ní English language, Christian nation òun ló ní security system tá ń lò yìí. Táà pé Islamic security ni àwọn obìnrin rẹ̀ wọ́n lè wọ ṣòkòtò, wọ́n lè wọ miniskirt. Àwọn obìnrin rẹ̀ ọlọ́pàá àwọn Mùsùlùmí náà wà ṣùgbọ́n pẹ̀lú ìjáàbò ẹ̀ náà ni. But Christian Western system òun wọ́n fi to security wa. Lẹ́yìn náà system of government ṣíṣẹ́lẹ̀ karùn-ún system of government.
Christian ló mú wa márààrún yìí ni àwọn Christian fi jẹ́ nation and they are the leading nation lónìí nílẹ̀ káàrọ̀ òjèrè and the leading nation ní òfin jà lọ́wọ́ náà ń lead tẹ́ wá fẹ́ jẹ́ kí wọ́n jà ẹ sọ fún wọn pé àṣọ èèbò mọ́ Arabic láwọn sọ lè tọ́tọ́ torí pé ìyẹn ni pé a fẹ́ kí Muslim ó mọ̀ kó jí Muslim nation kó jí ìjọ tí Muslim bá béèrè pé òun náà fẹ́ sọ pé òun náà ń bẹ ìjọ tí Muslim bá sọ wípé òun náà fẹ́ sọ pé òun náà exist àwọn tẹ́ rí yìí tẹ́ dá lé wọ́n bá wa jà kí ló dé kò sí ń tẹ́ ní táà náà ní nǹkan lọ́kàn ṣe Yorùbá Muslim tẹ́jọ́ dákẹ́ báyìí náà ọgọ́rùn-ún ọdún mẹ́ta tá a ti ń kọ́ra wa lárabíkì tá a ti ń kọ́ra wa ní kéwú tá a ti ń sọ àràbíkì láàrin ara wa Christian ò tí ì dé náà ṣùgbọ́n nígbà wọn dé tí wọ́n mú láńgbèjì wọn dé wọ́n fi pa láńgbèjì tàwa tí ṣe àràbíkì wọ́n láwọ̀ ọ̀gbẹ́nu lọ àwọn ni kọ́ wà ọgọ́rùn-ún ọdún mẹ́ta tá a ti ń kọ́ ọmọ ń kéwú that is our school Christian dé ọ̀rọ̀ bí sí ilé kí ó tàwa ó ní western school tàwọn nìkan ní formal education làwọn ó sì máa náwó lé lórí lẹ́yìn sì gbọ́dọ̀ máa lọ tí ò bá ṣe pé ńgbà tó yá táwọn bàbá wa bá owó lọ́wọ́ jà pé àfi láwọn recognize kí ó náà la fi ń gbọ́ tí wọ́n ń kọ́ kéékèèké ní àràbíkì tí kò tó rárá ní wọ́n fi ń kọ́ school by force. so ẹni tó pa language yẹn ó pa yẹn ó lọ gbọ́dọ̀ ṣèdè ọgbọ́ èdè ẹ̀sìn ọ̀rọ̀ pọ̀rọ̀ pẹ̀lú English ẹni tó pa education rẹ tó ní bẹ́ẹ̀ kí ó jù bẹ́ẹ̀ lọ àwọn ò ní gbà lọ́wọ́ yín àmọ́ àwọn ọgbà ti Christian wọ́n dẹ̀ náwó sí kò sí ti bẹ́ẹ̀ nu Christianity gbogbo sáyẹ̀nsì wọn yẹn àwa lọ̀gá wọn bẹ̀ a lè fi Arabic kọ gbogbo sáyẹ̀nsì yẹn ó ti láwọn kọ́ńdù tó ti ń kọ àgbà syllabus wọn wá bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ á lo language wa níbẹ̀rẹ̀ wọ́n jẹ́ á lo education wa wọ́n jẹ́ ká lo education wa wọ́n parẹ́ wọ́n fi tiẹ̀ wọ́n gbé tiẹ̀ lé lórí ẹ̀kẹta tí wọ́n fi ń pè yẹn nation òun náà ni òfin nation rẹ láti sẹ̀ríà àwọn ni wọ́n ní common law àwa la ní sẹ̀ríà law àwọn oníṣẹ̀ṣe ló ní customary law lónìí a rí customary law nílẹ̀ Yorùbá a tún rí customary court wáyé tí ó sì Muslim law àti tí ṣe sẹ̀ríà àti sẹ̀ríà court òfin Nàìjíríà dẹ̀ pàṣẹ wọlé tó tán fún wa fọ́ọ̀tì ara mùsùlùmí níbẹ̀ yẹn o àwa la jí o la béèrè fún o tẹ́ ẹ bá sọ́dọ̀ tó la mẹ́wàá táwọn olófin ọ̀sán fún yín ni pé ṣé ẹ béèrè fún ni ìyẹn làwa wà after tá à ń pèpè fún tó sì jẹ́ inú àwọn dáwà tuntun wípé ẹ jẹ́ ká jí Yorùbá Muslim nation àgbọ̀yé ní jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe jàgbọ̀n kì í ṣe báwa fẹ́ ya báwọn yìí fẹ́ ya àyà kọ́ńtù táwọn náà wà rí ṣùgbọ́n we want to live as a nation as umma báwọn bí ṣe gbé wa kalẹ̀ lọ́jọ́ tí a wí yìí ànábì èdè rẹ̀ official language ẹ̀ ní Arabic ilé kéwú òun náà ní education rẹ̀ sẹ̀ríà court ní court rẹ̀ òun ní law rẹ̀ Islamic security ní security rẹ̀ Islamic security tẹ́ pé ọ̀tọ̀láyé obìnrin àyọ̀gbá dáradára wọn gbọ́dọ̀ mutí wọ́n gbọ́dọ̀ pè lẹ́sìn wọn ní sọ pé kí wọ́n lọ fárùn gbọ̀n bí kò sí pé kó o fi rẹ̀ torí pé súnà ànábì ni that Islamic security tó pé kò gbọ́dọ̀ mọ́ bọ̀ wá sí àbàtà àwọn tí wọ́n ń bẹ jẹ́jẹ́ security ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn tó ló fẹ́ fún fail kí ẹ ṣe irú system Islam wọn lò ní Islamic security ọ̀rọ̀ ọlọ́mọ wà ń bẹ tí wọ́n máa bá security sọ tó gba bẹ́ẹ̀ kò ní ṣiṣẹ́ sí ọ̀dẹ̀ ní bàǹkà jẹ́ ìkarùn lẹ́yìn security torí pé nation tí ó bá ní security tí ó bá lẹ́yìn tí ó dáàbò bò kò lè exist o ìtọ́jájẹ́lẹ̀ karùn ní system of government system of leadership system tí Muslim wọn establish ẹ ní ilẹ̀ káàrọ̀ òjìrè torí pé ẹjọba establish ẹ ọ gbọ́dọ̀ gbàgbọ́ ní akidatul jihad theory ni practical rẹ̀ ní ọmọ ogun Islam tọmọ ogun Islam bá ti wà Islamic system máa wà ẹ ti máa ń lọ́mọ ogun lọ́ba ẹ̀ tó máa ń darí ọmọ ogun náà ní ọba ìgbà táwọn bá ní Israel àti Jalut tó bẹ̀rẹ̀ sí máa fìyà jẹ wọ́n tí ń pa wọ́n wá lọ bá ànábì Ọlọ́run tí ń bẹ láàrin wọn mọ̀ pé ànábì yẹn bí àfáà àti kàn ṣe wá sí ni òun ìṣọba wọ́n á sọ fún àfáà yẹn pé à ń ní ìdí ọba à ń sì fẹ́ jà
wọ́n mọ̀ pé èèyàn lè ní security àyàfi lábẹ́ ọba. So that two system ó wéètì ju gbogbo mẹ́ta aláwọ̀kọ́ yẹn lọ. Bó jẹ́ pé òun náà lè exist without mẹ́tẹ̀ẹ̀ta aláwọ̀kọ́: language, education, constitution. So constitution yìí tí ọba ti authority tí ó apply rẹ̀ ìwọ́n máa gbélé ni. Authority tí ò sí fún Muslim nílẹ̀ Yorùbá ní ọ̀jẹ̀ wọn ò lo sẹ̀ríà. Authority ń bẹ fún Christian, àwọn náà ń darí wa lọ́jọ́ wọn lo common law. Authority ń bẹ fáwọn ẹlẹ́bọ, àwọn náà láàfin òbí sincere. Islam ṣẹ̀ṣẹ̀ ń wo ààfin ni. Ọ̀ṣọ́ba kan nílẹ̀ Yorùbá tí wọn ò ní ṣètùtù fún kó tó dáàfin. Ìyẹn ni wọ́n fi respect kí ni o customary court àti customary law. But why níbo ni ti ẹlẹ́kẹta wà? Torí pé Muslim ò create authority tiẹ̀. Kì í sáàfin lẹ́yìn ká máa lọ. Kì í sáàfin lẹ́yìn ká máa yan ìmáàmù. Kì í sọ́ba ilẹ̀ Yorùbá ìlẹ̀ ọkọ̀ máa yan ìmáàmù. Ọba tó lè yan ìmáàmù lọ́ba tó yẹ pé òun náà ó kéwú. Kò dẹ̀ sí ẹ̀sìn ní ìjọ ẹ̀sìn Islam nìkan lọ. Lè fẹ́ pé ìwé nìkan láti rí. Àti ìwé nìkan láti rí. Ọba ní máa ń yan ìmáàmù ní wò. Ó sì bá ọba wò mu. Torí gbogbo àgbáyé náà ọba ní máa ń yan ìmáàmù. Nílọrin ọba ní ọ̀yàn máàmù, nílẹ̀ Haúsá ọba ní ọ̀yàn máàmù, dé gbogbo Muslim country ọba ní ọ̀yàn máàmù. Bẹ̀tírú ọba wo ní ọ̀yàn máàmù nílẹ̀ Yorùbá yàtọ̀ síwò àwọn ọba tó pé wọ́n ń ṣẹbọ, àwọn ọba tí wọ́n lẹ́sẹ̀ kan. Ìyẹn ó kó bá Muslim authority. Ọba táwọn ṣe ní wòǹbí òun náà ní represent Muslim authority. Àwọn àfáà jókòó pẹ̀lú adé decide lórí ọ̀rọ̀ tó jẹmọ́ Islam. Àbí ká decide lábẹ́ ọ̀rọ̀ akágbé lọ sọ́dọ̀ rẹ̀ kó approve. So torí pé ọba yìí látayébáyé onímọ̀ lọ gbé àlìkọ́ọ́dí wá nílé tí wọ́n pè ní ilé àlìkọ́ọ́dí. Ilé àlìkọ́ọ́dí yẹn wọ́n á máa pè ní ilé àlìkàálí. Tọ́lọ̀ bá ti di pé wọ́n fẹ́ lo òfin ṣẹ̀ríà wọ́n lọ gbé bàbá tí wọ́n pè ní bàbá àlìkọ́ọ́dí wá. Ẹ̀jọ̀ pé nígbà yẹn gbogbo nǹkan tí wọ́n máa pè ní àlìkàálí láfi nílé àlìkàálí níwò ilé bàbá tí ń dá ẹjọ́ ṣẹ̀ríà wọ́n gbé wá sáàfin wọ́n àbí bàbá yẹn léèrè pé bàbá àfa àgbà kí ni ìdájọ́ ṣẹ̀ríà níbi ìkàbá yìí tó bá wú ìlọ́ba ó fàṣẹ sí bá a ṣe ṣe ń wo nù. Lọ́pọ̀ tí ló yẹ pé ní òní tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Yorùbá Mùsùlùmí gbọ́dọ̀ ronú sí authority tiẹ̀. Ẹ má kó ìmáàmù sàbí ọba o. Òun ló ń dá wàhálẹ̀ láwọn ìlú kan o. Tó jẹ́ pé ọba ọ̀fẹ́ kí ìmáàmù ọ wà lábẹ́ ẹ̀hún káwọn ọjọ́ máa ṣògbó ni. Òun ni ẹ̀jẹ̀ káwọn ìmáàmù ti mẹ́lẹ̀ Yorùbá ó lè sọ̀rọ̀ tààràtà o. Àfàwọn tọ́lọ́run ọba tó fòótọ́ rán tí wọ́n dẹ̀ láyà. Bí ó sì jẹ́ pé Ọ̀yọ́ Ṣàngó ni Aláàfin Ṣàngó yìí òun ní ọ̀yàn máa mú Ọ̀yọ́. Ẹ̀yin Mùsùlùmí tó bá jẹ́ báwọn ajẹ́ pé ẹ̀kì ṣe nation o ẹni tí ó bá ní security tí ó sì ní authority kò lè jẹ́ nation o torí pé security àti authority ló máa protect mẹ́ta yòókù tí wọ́n fi ń jẹ́ nation. So àlàyé tí mo ń ṣe yìí ẹ̀yin tí onílàákàyè ẹ dákun ẹ gbọ́ dáadáa o. Nǹkan márùn-ún tí Muslim tí kò bá dá padà sára rẹ̀ ńlẹ̀ káàró òjèrè wọ́n ti gé a lórí o. Ada ẹ̀gẹ́ bí ẹni tí ń gbénu ilé tí ò ní rúfin o inú ilé tí ò ní rúfin. Ànábì ní wazarwatu sanamihi ntọ́ga jù ní Islam ò ní jihad. Tẹ́ bá ti gbàgbọ́ ní jihad ntí alimi create nílọrin á create ẹ̀. Alimi nìkan nínú àwọn àfáà tó kọjá ńlẹ̀ Yorùbá òun nìkan ni al-muallim al-mujahid ad-dahiya al-muallim al-mujahid táìtù ẹnu. Alimi olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ni, alimi olùkọ́mọlẹ́kọ̀ọ́ ni, alimi mujahid ni. Ọ̀rẹ́ sí tẹ́ bá ti rí àfáà mujahid tó dem practice ẹ̀ yóò dá ọba alẹ́ o yóò dá ọba alẹ́ torí ọba onímọ̀ kọ́ńtró àwọn ọmọ ogun ìjọba ni wọ́n lọ ni. So bó ṣe rí ní Islam wallahi bó ṣe rí ní Islam nìyẹn o. Bó ṣe rí ní Islam nìyẹn o. Ṣùgbọ́n nílẹ̀ káàró òjìrì àṣeyún ẹ̀rí tẹ̀sí ń gbọ́rọ̀ mi kì í ṣe tá a mí ní pé bóyá àwa náà a fẹ́ ya kúrò lára Nàìjíríà ìgbé wa. Tí Muslim bá serious kò sí nǹkan kan tọ́pa wá lára nípa system Nàìjíríà yìí. Èdè Ìgbò ni wọ́n dì nílẹ̀ Haúsá táwọn náà fi ní sẹ́ríà court wọn. Àwọn ará òdìbò ń bí tábà ti jẹ́ Islamic nation. Bẹ̀tẹ̀ ní ìdí cartons kúrò ní Jamaatul Muslimin al-Jamaatul Muslima ìyẹn ni pé Mùsùlùmí tọ́jọ́ jama ti ń gbọ́rọ̀ káwátọ̀ sí al-Ummatul Islamiyya ìyẹn ni pé Ummatul Islamiyya ẹ̀yẹ́ tẹ́lá pè ní Ummatul Islamiyya wọ́n máa jáde sáwọn èèyàn pẹ̀lú nǹkan márùn-ún. One, language rẹ̀
tí kò bá ti jẹ́ pé gbogbo èèyàn máa sọ a jẹ́ pé ẹ̀yin èèyàn sọ language tí àwa náà sọ language tí a ṣùgbọ́n nílẹ̀ Yorùbá lónìí àwọn Yorùbá sọ language wa wọn ò tó jáà náà sọ lọ́dọ̀ wa wọ́n gbé ìbòlé a lórí. So that is a Muslim ummah. Number 2, education wa tá a bá lè sọ pé kí wọ́n máa kọ́ bí Christian sọ pé ká máa lọ sí sùkúù òun western school western system tó ń lò ní education westernized à ń lọ nítorí pé àwọn mo wá ń pè yín lónìí wípé ẹ̀já àrò èyí tó yà á mójútó nù kì í ṣèjà torí yẹn àǹfààní rẹ̀ máa kárí gbogbo wa yóò dẹ̀ ran gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́run wa pẹ̀lú wa o.